àti bàbá wa sí ìfẹ́ Waziri wọn la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àlékún kí a ti gé Ọlọ́run fún Ànábì wa Muhammad àbálá dúpẹ́ àná a sì tún dúpẹ́ òní ẹnu ọpẹ́ wa Ọlọ́run méjì ọkàn ọba Professor Khidir Abdulbaki ọba Al-Wazir gbogbo ilẹ̀ Yorùbá wọ́n lẹ́yìn ló wà wọn anakumullah ọlọ́pẹ́ anakumullah anakumullah ọba Al-Wazir ọlọ́pẹ́ tá ń bá àná dá ìpọ́lọ́wọ́ pé kílẹ̀ àlùbáríkà yìí ó ségi mélòó mélòó ní mímọ̀ tí ó lọ tí ò ní rẹ́ni rérólé ọlọ́run tí ó sílẹ̀ bá wà gbà Samahatul Walid Kamaluddin Al-Adabi àbá tí wọ́n lapa káàkiri gbogbo ayé ọba tí ò pélé wọn ó ségi tí ò pé kájá rólé ẹkùn tọ́ẹ̀ pé àwọn òkè tòkè náà ń rólé bàbá àlùbáríkà yìí òun là ń dúpẹ́ sí ọlọ́mọdé ẹnu ọpẹ́ náà kan láíláí wọ́n ní gbólóhùn díẹ̀ tí bàbá wa àgbà sọ ń gbà tọ́lọ́ ń gbé wọn dáàyè yìí wọ́n lé alhamdulillahi láṣẹ Ọlọ́run a dúpẹ́ o. Wọ́n a máa fọmọ kéwú sírò àyè tí bàbá wa yìí wà ń bò mí. Gbà wọ́n pé kò sí nǹkan kan nu ilé mọ́. Wọ́n náà jókòó ń bẹ̀. Àwọn náà náà kúkọ́ wọn náà. Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Bàbá wa gba tànà náà tún wà láàyè yìí. Àná náà tò ní. Òní iná lànà. Ọlọ́run bá fún ọ lójú rí náà. Adúpẹ́. Adúpẹ́. Ọlọ́njẹ ló pẹ́. Ọlọ́njẹ pẹ́ láàyè dáadáa náà. Látànà tẹ́ dòní. Ọlọ́mọ bá ní sàlékún ẹ̀ fún yín sí. Oore náà tún máa lọ wájú. Lára náà má dúró. Àjọṣepọ̀ láíláí tí ń bẹ láàrin àwọn àlùbáríkà tó ti lọ látàná. Orí pé làwọn bàbá náà tún tọ̀ wá. Àbá wa gba Kamaluddin Al-Adabi wọn lè wá sí wò ó. Àwọn olùkọ́ àgbọ̀ lọ dúró dè wọ́n ni. Bàbá lè táwọn olùgbàgbé nú owó tí wọ́n wá lọ́wọ́ pẹ̀ yìí. Allahu Akbar. Ọláwọn gan làwọn drive wọn wá síbẹ̀. Bàbá làwọn rántí ìgbà tán fẹ́ lọ́ǹtì Muslim International School. Pàtàkì ní bàbá wa gbà ń bẹ̀. Àwọn gan ni wọ́n ní school ni. Bàbá ṣe bẹbẹ ń jọ náà. Alhamdulillah. Wọ́n pe àwọn olówó ń jọ náà pọ̀. Bàbá ní ẹjá wà fún àna ọlọ́ọ̀tì kan wa. Ọ̀rọ̀ 70. Bàbá ní tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi gan lọ́wọ́ ara wọn. Allahu Akbar. 50,000 jọ́nà millions of naira àsìkò yìí ni. Jókòó rọ́pẹ́ lọ́dọ̀ àfá. 50,000. Tagari tai 50,000 naira náírà mọ́tò ìjọ náà. Irú owó ní àbá wá fílé mọ́. Owó tó ra mọ́tò ń gbà náà.
bàbá làwọn fi ilé ẹ̀kọ́ lọ́hùn ilé ẹ̀kọ́ náà ń bẹ́ńbẹ́ lónìí. aróríkà bá wà gba al-marhum Kamaluddin al-Adabi ọlọ́mọdé nípa náà parẹ́. àbọ̀ náà ṣe àgbáyé ni wọ́n bẹ̀ tó balùwọ̀ sí ìfẹ́ wí yìí. bí wo ti jẹ́ sáwọn. nínú ìlú tó nípa lọ́dọ̀ àwọn nìwó jẹ́. wọ́n gbé wo díẹ̀. àdàkùnmọ́lá. ìtàpọ̀ tọrọ mọ́ lórí àsìkò. àwọn aláwọ̀ wíńbò míì. tọ́tọ́ fẹsẹ̀ rílẹ̀ sí ní. táwọn àgbàlagbà bá wí. bàbá ní bó ti rí nù. àdàkùnmọ́lá. Bàbá olùkọ́ àgbà ní tí wọ́n bá wá fún wáàsí láti lọ. wọ́n tán wọ́n fún wáàsí láti lọrin sí wo. wọ́n ní wáàsí táwọn ọmọ lọ ń gbọ́ púpọ̀. oníwáàsí bàbá wa àgbà yìí. wáyà sí wàsúrà tí yá sí wà tọ́ àbísí rìlẹ̀ ká fipò fàyà kò fìlà àbísí wàlà tààfin. wọ́n lẹ́nu bàbá wa àgbàrá wọn ti kọ́ orin náà. àlọ́kùn làwọn làwọn dárò náà pàtó bàbá Professor Khidir Abdulbaki Muhammad. lẹ́nu bàbá àgbà tá ń tẹ̀lé wa. bàbá àdùwọ̀sí gbogbo ẹlẹ́ yóò bá yányá. àwọn náà mú gàjàbọ̀ olùkọ́ àgbà. àwọn ọmọdé ilé ẹ̀kọ́ Islahuddin. àwọn lọ́wọ́ tún bàbá wọn olúwo. ọlọ́mọ yọyọnu ni. ọlọ́run tó dára sí lọ́dọ̀. wọ́n ní ká kí bàbá Khalifa bá wà gbà. Maulana al-Allama Sheikh Kamaluddin al-Adabi. bàbá wa gbà. àti gbogbo àbá tó tẹ̀lé wọn lọ. ọlọ́run bá ní kẹ́ wọn lápapọ̀. kò tó lọ àfá gbà. lọ́wọ́ bá gbọ́ àwọn tó tún ya látara wọn. ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn. ìgbé bàbá wa àgbà ń wo olùkọ́ àgbà. ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn lápapọ̀. àdúrà náà ó tó dàbà Khalifa lónìí. ọlọ́run ní ẹ mọ rólé àwọn ẹni ọlọ́run. ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ lórí ipò náà. ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ lórí ipò náà. ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ lórí ipò náà. àwọn tẹ́lẹ̀ bá ti síra rẹ̀ tí wọ́n ṣe é rẹ̀ lásọ̀kalẹ̀ rẹ̀ ná lórí yìí rẹ̀. ọlọ́run jẹ́ iná orí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ fẹ́ iná. lọ́kàn sọ ọlọ́run. Adabi. Karama wọn bẹ̀rẹ̀ lọ wọn ju bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àgbà bẹ́ẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ ni. àwọn àbá àwọn oníkí wa dáadé ẹ̀sẹ̀ lórí wọn tó máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ karama àgbà lọ́gbàdúrà bẹ́ẹ̀ bí ọ̀gá jẹ́. ṣùgbọ́n karama tí ó sì ṣe bí wa. ó ṣe jẹ́ bí bàbá. ó ṣe kí a lè tó ń pa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ kàmọ́ ìdí rẹ̀. Allahu rahmatan wasi'a. jẹ́ pé gbogbo ìtọ́jú ọmọ Ìlọrin àtàfà Ìlọrin àtọmọ òwú àtọmọ gbogbo ilẹ̀ Yorùbá karama tí gbogbo wa náà jẹ́rìí sí. karama tí gbogbo wa náà jẹ́rìí sí. karama kan ní gbogbo èèyàn ló sì jẹ́rìí sí. gbogbo èèyàn ló jẹ́rìí sí. mo fẹ́ kẹ́ ẹ mú wa mo sì jàlẹ̀ ju gbogbo rẹ̀ láti ìgbà tí bàbá wa ti lọ gbogbo àwọn tọ́lọ̀ ní wọ́n lórí bàbá wa ìyálẹ̀ ṣe kàmá ìlú abẹ́ ẹ lọ wò wọ́n látòkè tó fi lórí bàbá wa lónìí. ta ló ya sa tó máa sọ̀rọ̀ tí ó tọ̀rọ̀ ẹ lé tí ó jẹ́ pé bí bàbá wa àgbà sí sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀. wọ́n ní a lọ wo láti orí bàbá wa Khalifa débi tó dé lónìí yìí ká lọ wò ń bẹ̀ tá a lẹ́ni náà wọ́n kàn tiẹ̀ mú kan wá tó lè rí asá àbí kàn ṣe gánagánà lórí ààyè nínú ọmọ ò lè rí karama tí ò ṣe é tako ní. ta ló wá ní orí bẹ́ẹ̀. ta ló wá ní orí bẹ́ẹ̀. wọ́n bá bàbá wọn yóò sì ṣe báyìí. báyìí ṣe báyìí. wọ́n bóyá òkúta Haruna. máa kára mú kàlífà sáwọ́mí. bàbá rẹ ló bí ọ. bóòlù wo já ìyàkuyà báyìí. ó ṣe wá yẹ hànà báyìí.
bàbá wa Mọ̀lánà Sọ̀fí. látòrí bàbá wa Mọ̀lánà Sọ̀fí Yúdì. tó fi dọ́dọ̀ Mọ̀lánà Ṣọ́yìn Abdulkadir. tó dára bàbá wa Sheikh Ahmed. tó fi wá dọ̀dọ̀ wa Sheikh Abdulkadir. Sheikh Abdulkadir náà lọ. tó fi wá dọ̀dọ̀ bàbá wa Mọ̀lánà Sheikh Muhammad Mustafa. tó dára wa Sheikh Muhammad Mustafa. ẹgbẹ́ mo gbèsè fún gbogbo wa. bàbá ní assignment fún gbogbo wa yányán. fídíò wọn. lọ wá fídíò wọn wá. wọ́n wá wo pé bí jẹ́ tí wọ́n sọ pé kò ní í dáa fún ẹni mọ́ sọ bẹ́ẹ̀ pé àfẹ́ àbáyé wọ́n fún bàbá àgbà kọ́lọ́ fi pilẹ̀ bí wọ́n ṣe é ṣe. bá ti ṣe ọlọ́run fi kàrámà gbọ́ ọmọ yányán. kàrámà tí ò ṣe é takò. kàrámà tí ò ṣe é takò. tó jẹ́ pé ojú. kó wá lórí. kó wá lórí. bánà ti rí. bánà ti rí. lónìí ń rí. ẹ wá rí pé pìlẹ̀ dà. àwọn ọba wa kàrámà. kó wọ́n somide kókó. rárá rárá rárá. ádàbí àti ìpìlẹ̀ ẹ̀rí lára gbogbo ọmọ bàbá. wọ́n ní ádábù àti ìpìlẹ̀ ó lọ́mọ lára gbogbo ọmọ bàbá. ọlọ́run pọ́n bàbá náà ó fi pọ́n wọn lé. ọlọ́run fi pọ́n wọn lé pọ̀. kò sí túláàsì ọlọ́run. kò sí túláàsì fún láti ṣe bẹ́ẹ̀. ọmọ ànábì Nóà. ọmọ ànábì Nóà. bóò ló ti rí. ànábì Ibrahim náà bá ń sọ bí alọ́ yìí. ànábì Ibrahimu. ọlọ́run mo fẹ́ kó o ṣe bẹ́ẹ̀ onírọ̀kùnrin. ọlọ́run ní rárá ìfọ́n lélẹ̀ o. ẹ wá wo tọ́lọ̀ sí bàbá sí Mọ̀lánà Kàmáàlì Àdàbí. ẹ wo tẹ bá Mọ̀lánà Sheikh Kàmáàlì Àdàbí. sí kan ní ọmọ bàbá. ẹ wá pàṣẹ tí wọ́n wá tí ò sọ̀rọ̀ bí bàbá. tọ́wọ́ àdóde tó dá wàhálà rẹ̀. tó dá wàhálà rẹ̀ lóde. tọ́wọ́ àdóde tó bẹ̀rẹ̀ èpè. tó bẹ̀rẹ̀ èpè. tọ́wọ́ àdóde. Allahu Akbar. gbogbo dáadáa tí ẹ bá lọ́dọ̀ bàbá wa ńlá ní lọ́dọ̀ àwọn. àlàyé lọ́dọ̀ bàbá yìí. ọlọ́mọdé yẹn padà sí aburú. ọlọ́mọdé yẹn padà sí aburú. ọlọ́mọdé yẹn padà sí aburú. ọlọ́mọdé yẹn gúnlẹ̀ rẹ̀. báwọn tẹ́lẹ̀ ṣe gúnlẹ̀ rẹ̀. báwọn tẹ́lẹ̀ ṣe gúnlẹ̀ rẹ̀. ẹ gúnlẹ̀ rẹ̀. Àmín. ẹ tu apẹ́. ẹ tu apẹ́. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. bàbá wa Alhaji àgbà adamallahu hayatahu wọ́n ká kára salatu fa nabi Muhammad sallallahu alaihi wasallam Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim amin. bàbá wa Alhaji àgbà wọ́n ní Ọlọ́run o wọ́n náà jẹ́ bẹ́ẹ̀. Allahu akbar. àwọn Alhaji àgbà wọ́n ní definitely ẹ ti rí àwọn wòrí lórí fídíò. wọ́n ní sẹ́ àti rí àwọn. wọ́n dáhùn rẹ̀. àánú ìkùnlẹ̀ wọ́n dáhùn rẹ̀. wọ́n ní sẹ́ ẹ ti rí àwọn wòrí. bàbá ní bọ́lá ń ṣe ṣe lé bọ́lá ń ṣe ṣe àwọn Alhaji àgbà nù ní. wọ́n ní bọ́lá ń ṣe. wọ́n ní ṣéwù mẹ́ta àtàkọ́kọ́ tó ṣáájú wọn ní ẹ̀yẹ wa bá ń lọ nínú mi. bàbá ní ọba wa lọ ní jẹ́bẹ̀ ẹ̀já tó ṣéwù lẹ́ẹ̀kan sí i. wọ́n ní èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹ́ ní ìgbẹ̀kẹ́ dákun tó lọ lọ́wọ́ kẹ́ mọ́ bínú. bàbá ní ọba ẹ̀já tó ṣéwù lẹ́ẹ̀kan sí لا تخاف لا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. bàbá Alhaji àgbà wọn náà fẹ́ sọ pẹ̀lú nǹkan mẹ́ta lára nǹkan tí ẹ̀yin ti sọ níbí báyìí. bàbá Alhaji àgbà wọn ní tí àwọn àlùfáà wa gbà olùkọ́ àgbà tí wọ́n ti sọ kí ẹ̀yin náà tó wá jẹ́rìí sí ọ̀rọ̀ náà Professor Khidr àbí wọ́n ní lẹ́yìn náà sọ bẹ́ẹ̀. bàbá Alhaji àgbà wọn nílé àwọn lè wo wíkẹ́ sọ̀rọ̀ ní. Allahu Akbar. wọ́n ní kọ́lá kìí sọ̀rọ̀ àná gan
bàbá alájí àgbà wọ́n nílé àwọn nìwó ń jọ́ tọ́lọ́ ti dáyé. Bàbá ní ẹ̀ sọ̀rọ̀ alájí àgbà àti bàbá wa àgbà lọ́hùn olùkọ́ àgbà lọ́hùn ẹ̀ lè sọ tán. Bàbá ní àfa àgbà ṣéhù náà tájúlẹ̀ àdábì bàbá alájí àgbà wọ́n ní tààfà àgbà ṣéhù náà tájúlẹ̀ àdábì tí wọ́n bá lọ tún tán bá dá wà lọ tún tí wọ́n bá dá wà lọ sí wọn á darí padà sí Ìwó. Bàbá ní tí wọ́n bá ń lọ wọn ó dé bẹ́ẹ̀ wọn ó dúró bẹ́ẹ̀. Bàbá ní àfa àgbà làwọn sọ yìí omi wọn bá tún bọ̀ wọn ó tún dúró ní Ìwó. Bàbá wa alájí àgbà wọ́n ní pé ọmọ òní bá gbélé bàbá rẹ̀ níṣẹ́ kó sí sọdá ẹsẹ̀ tí bàbá ṣéwù náà tájà lábẹ́rìn ibẹ̀ náà ni bàbá alájà náà àwọn náà gbẹ́sẹ̀ lé táwọn náà ń tọ̀. Wọ́n ní Ìwó àyè àlùbáríkà púpọ̀ ni bàbá ní Ìwó àyè ìmọ̀ ní ìmọ̀ gidi. Bàbá alájí àgbà wọ́n ní tá a bá ṣe ṣéwù fún Wo wọ́n lájọ ohun ní ilé bàbá ní nítorí náà gbogbo ohun tẹ́ ń sọ lápàtún lápásì wọ́n láwọn gbọ́ àwọn sì jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ṣe mú bẹ́ẹ̀ náà lórí kọ́dẹ̀ tí sàn gangan bẹ́ẹ̀. Bàbá ní ìyún bẹ́ẹ̀. Bàbá alájí àgbà wọ́n ní lọ́nà kejì. Bàbá ní ẹ̀kú àpọ́nlé. Bàbá ní inú ilé yín nínú ilé yìí inú àwọn sì dùn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tọ̀ inú ilé yín ni ẹ̀rí pẹ́ nìkan kan ọ̀sẹ̀sẹ̀ máa kálẹ̀kùn. Bàbá alájí àgbà wọ́n ní àáfàá wa àgbà olùkọ́ àgbà lókè lọ́hùn-ún. Wọ́n láwọn gbẹ̀rẹ̀ bàbá alájí àgbà wọ́n ní náà làpẹ́lẹ̀ òun fi ń sàn lọ tí ń sàn bọ̀ tí ń sàn lọ tí ń sàn bọ̀. Àmínà. Bàbá ní ẹ lò pẹ́ o. Àmínà yà Allah. Wọ́n lọ́lọ́wọ́ ní pàyídà sápadà sí ibú o. Wọ́n lọ́lọ́wọ́ máa pàwọ́ padà sápadà sí ibú Ọlọ́run. Àtẹ̀yìn àtàwọn bàbá wa náà Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún wa o. Àtàwọn tọ̀hún náà. Àtàwọn náà. Àwọn tọ̀ bàbá alájà wọn làwọn tí ò sí ń bì yìí. Gbogbo àwọn tí wọn ò sí ń bí gbogbo ayé ni. Bàbá ní àwọn tí ò sí ń bì gbogbo ayé ni. Bàbá ní adúpẹ́ fún Ọlọ́run ọba. Bàbá lọ́wọ́ sàpẹ́lẹ̀ yín. Bàbá lọ́wọ́ ń jẹ kàmọ̀kù láéláé. Bàbá ní báwọn àgbàlagbà lọ́hùn bí wọ́n ṣe kan àbùkù. Ọlọ́run ní kan alábùkù. Ọlọ́run ó dúró tì yín ìbáyìí lọ. Bàbá ní ẹkú dìde àwọn ọmọ rírì wíwá yín lórígun kínní lórígun kejì náà ẹkú dìde. Bàbá ní Ọlọ́run tó lọ pẹ́ tí máa dúpẹ́ fẹ́rú ẹ̀. Bàbá ní kó dúpẹ́ fún yín bíbẹ́ ṣe rò lọ. Bàbá ní àwọn ṣe látọ̀dọ̀ rẹ̀ kó ṣe fún yín. Bàbá ní kó má gbàgbé yín gbà kọ̀ọ̀kan kó máa ránṣẹ́ dùn rẹ̀ sí yín. Gbogbo àwọn tí wọ́n ti lọ pátá níyìn lọ́hùn àti lọ́hùn lọ́hùn Ọlọ́run dákun òjò kẹ́ òjò gẹ̀ Ọlọ́run dákun bàbá láwa tí wọ́n fi lẹ̀ síjú àánú rẹ̀ wò wá bàbá ní fífẹ́ rẹ̀ bá wa rọ̀ Ọlọ́run bàbá ní wọ Ọlọ́run fàánù rẹ̀ bá wa lò bàbá alájí àgbà wọn ní fàánù rẹ̀ bá wa lò bàbá ní wọ Ọlọ́run bàbá ránṣẹ́ gbogbo ti jẹ́ dáadáa sí wọ Ọlọ́run bàbá alájí àgbà wọn ní bàbá ń lọ bàbá ń bọ̀ ìṣọ́ rẹ̀ ààbò rẹ̀ Ọlọ́run ló máa fi ṣọ́ wa dákun máa fi bò wá bàbá ní àwọn ọmọ rírì wíwá yín àwọn ọmọ rírì dìde yín wọ́n ní àwọn dúpẹ́ fún yín Ọlọ́run tó ní yóò dúpẹ́ fún yín jù báyìí lọ ọlá amínà ọlá amínà.
ọmọ kéwìlì ni ẹ bá. àmọ́ bó ṣe déédéé bí mo ti ṣe. الأول والآخر أقوات سكات صلى الله عليه وسلم mọ́kìfù táwa yìí ó tóbi jù mí lọ láti sọ̀rọ̀ nígbà tẹ̀ ní kí sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn afáwọn bàbá wa àgbà bàbá wa wazir gbogbo ilẹ̀ yóò gbà àti àwọn afáwọn àgbà àwọn pòfẹ́sọ̀ wa pòfẹ́sọ̀ akéwà báàkì ọmọ akéwù ọmọ làwọn á jẹ́ sí wọn wọ́n sì mú wa náà káàkiri báyìí káwa náà ní gba tírénì ní wàhálà ìjókòó ìtóbi ju èmi lọ mo ṣe àdúrà fún bàbá wa àgbà àwọn bàbá wa àgbà méjèèjì bàbá wa àgbà ìfọ̀lọ́tò alàlámà Kamaluddin Al-Adabi bàbá wa àgbà alàlámà Abdulbaqi Muhammad sílsílà chaini ni ọ̀jẹ̀ kọ́rọ̀ àdìsí àrẹ̀bí ọ̀dàrú ó fẹ́ gbogbo tí ọba ní dàrú náà láyé sílsílà náà yóò máa ní ìdí rẹ̀ náà ní tarí ìjòkó yìí sílsílà bàbá wa Kamaluddin Al-Adabi chain of transmission wọn àtàwọn bàbá tẹ jẹ́ khalifa ṣáájú sílsílà wọn lò sílsílà wa bàbá wa Al-Allama Abdulbaqi Muhammad sílsílà wọn ni chain ni wọn ni tọ́lọ̀ ọjà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba o ọlọ́run òbí ọjà ọlọ́run wá pé kó so mọ́ àwọn tí bàbá tànà àdúgbò bàbá tànà wọ́n so mọ́ra wọn àdúgbò sọlá sọlá ó ní àbárò bírì àyẹ́sìlẹ̀ rọ́jò bírà àbíyì ìjẹ́ pè ní kéèyàn ó ṣe dáadáa sóbi ẹ̀jù òun náà ní pé àwọn tí àwọn òbí rẹ̀ jọ ṣe pọ̀ lójú ayé wọn nígbà tí wọ́n lọ tán kí wọ́n àtàwọn tí ẹ náà sì jọmọ ẹ sí ọmọ aburú ní já àṣepọ̀ bàbá rẹ̀ àná kí ìbá ṣe wípé nẹ́sùn pé àwọn Ibn Abbas ní Mas'ud ẹnu tí wọ́n gbà ká pé ọmọ rẹ̀ làwọn àìmọ́ bá fẹ́ bí ìbá ṣe kú bí Yorùbá ṣe máa sọ nílé ọmọ ẹnu tàwọn ọmọ kékeré ọgbà ká mọ̀ pé ọmọ rẹ̀ lẹ́yìn bàbá wa jẹ́ fáwọn bàbá tó ti lọ torí pé ẹ̀dá ìbí àwọn bàbá àtàná tí wọ́n jọ ṣàṣepọ̀ ẹ̀dá ìbí yẹn pọ̀ náà ẹ̀tún jọ ṣe é pọ̀ lónìí ẹ̀kọ́ lẹ fi kọ́ wa ọ̀rọ̀ olùkọ́jẹ́ pé tẹ́ ẹ bá kọ́ ní tíra 1,000 pages ó lè méje wa tó kẹ́ ẹ practicalize ẹ̀ báyìí. Àtàlímù bíi tatbiq wal qudwa iná lẹ́yìn bàbá wa ṣe fún wa àwọn àgbà yìí ní àwòkọ́ṣe dáadáa fún wa tọ́lá ilẹ̀ kọ́ wa ẹ tó wá gbé wa sí ojú táyé báyìí ẹ jẹ́ àwòkọ́ṣe dáadáa ta ló rí yín báyìí tínú ìròyìn dùn àbẹ̀tẹ́sù díẹ̀ bá bẹ̀ lọ́kẹ́ ẹ wọ́n rí pé àwọn olùkọ́ àgbà bàbá wa kọ́ ní dandan bàbá olùkọ́ àgbà láti wù láti lọ rìn ọlọ́ bí màsáfà yẹn ṣe jìnnà tó nígbà tọ́kan yín ó jìnnà síra yín gbogbo ẹsẹsẹ ẹ̀yin bàbá yìí mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá wọn tí Ọlọ́run kò ṣe yín ní agbẹ̀yìnbẹ̀yìn jẹ́ torí pé àbárò ìbéèrè gúdẹ àyàsílẹ̀ rọ́jò gúdẹ àbí àdìsí ṣẹlẹ̀ lórí ẹ̀ bàbá ọlọ́jà mi yóò gbó àwọn tẹ́ ń kọ́ wa yìí ó yé wa o ọlọ́run jáwa náà lè lò ó ẹ̀yin tí lò ó ẹ̀sìn practicalize ẹ̀sìn kọ́mọ́tò ló ń jà lé wa lórí ó kù sọ́wọ́ wa ọlọ́run jáwa náà lè lò ó ẹ̀yin bàbá wa ilé àlùbáríkà yìí àwárí kílẹ̀kùn yẹn wà títì àwọn prof lè wọ́n máa mú mi wá ẹ̀yin mi ò àti ìwárí kí ilẹ̀kùn ọmọ wà sísí bàbá ọlọ́run ní tí ilẹ̀kùn ẹ̀yìn ọlọ́run wà ní tẹ̀yìn náà mọ́lé ọlọ́run ní tí ìmọ́lé ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí ipò yìí ó ẹ lo ipò yìí kí
tí ó gùn ọ̀hà ní jẹ́ lórí àìsàn pẹ̀lú àlàáfíà ara ni ọlọ́wọ́ àmọ́ bá ní kọ́ ìmọ̀ sí ọlọ́wọ́ jẹ́ múrí ṣídù fún ìjọ ọ̀sán fún mi gbogbo tó ń dá ọlọ́wọ́ jẹ́ lè máa sí èyí tí ọ̀dà ò ní wù yìí bí mo ṣe ṣe fún yín bẹ́ẹ̀ ni mo ṣe fún bàbá wa lọ sí àdúrà yẹn ti gbà lórí wọn torí ọmọ inú ilé làwọn àṣírí gbogbo ẹ̀ ṣe ń lọ abẹ náà kọ́ náà jẹ́ ẹlẹ́ni gígùn ọlọ́run jẹ́ ẹlẹ́ni gígùn ọlọ́run máa jẹ́ kí àìsàn ọmọ ọ̀dọ̀ yín bá àìsàn onímọ̀ ọ̀dọ̀ yín nínú tọ́lọ̀ ń ṣe fún yín ní pé àwọn orin tọ́lọ̀ ń ṣe fún yín ní ilé yìí ẹ máa fi ṣèyẹn pẹ̀gbọ́n ní wàwá pẹ̀gbọ́n àwọn prof wa tí dada bá ṣẹlẹ̀ ṣe báyìí nínú péjì ní kọ̀ọ̀kan ní péjì yìí ni péjì yìí mo ti kọ́kọ́ máa rí bàbá ẹ̀kọ́ láǹkọ́ lára yín oore tó lọ ṣe fún yẹn mọ̀ lóore ọlọ́run sọ oore fẹ́ lómi inú rẹ̀ dá orí rẹ̀ dá ṣùgbọ́n lóore ṣe kí ni lóore méjèèjì lọ́nà ń bẹ̀rẹ̀ ìgbà láwa ò sí ọlọ́jẹ́ lásìkò lórí dáadáa ọlọ́jẹ́ lásìkò lórí dáadáa ẹ̀yin kọ́ ọlọ́run ọba ní kọ́ yín mọ̀ sí ọlọ́run ọba ti kọ́ yín mọ̀ sí kò ní padà lẹ́yìn ògo yín tó jẹ́ àmbàsẹ́dọ̀ yín lá gbogbo àgbáyé tẹ́ wá jẹ́ àmbàsẹ́dọ̀ àwọn ọmọ tí ó náà ní gbogbo àgbáyé ló sọ kíndìn ọlọ́run lè fi wọ́n pa iná nínú dáadáa táwọn prof wá ní dáadáa wọ́n sì pọ̀ òun náà ni pé tí prof bá ṣe oore mẹ́wàá fún ọ wọn ò ní jẹ́ fẹ́ kọ́ ọ sọ ṣùgbọ́n tí wọ́n bá ṣe áàfù oore wọ́n fọ́ sọ ní ìgbà tó tó wọ̀láyì ẹ̀bùn ọlọ́wọ́ bá ní òun ẹ̀bùn ọlọ́wọ́ bá ní òun ẹ̀bùn ọlọ́wọ́ bá ní òun lẹ́yìn náà nínú àwọn tọ́lọ̀ tó lòdì ẹ̀lẹ́bí ni wọ́n yìí tí kú dàbí fọ́dúnlé prof èkó gbé yẹn wọ̀láyì prof tó lọ kí ni wọ̀láyì tí wọ́n fẹ́ sọ̀rọ̀ èèyàn ní pọ́blíkì wọ́n máa gbé àyàká síwájú sàtókùtà ṣàhàdátù wọ́n ìsàlù ibi tó fẹ́ sọ yìí o sàtókùtà ṣàhàdátù wọ́n ìsàlù ibi tó fẹ́ sọ ìtọ́ bá ti gbẹ̀gbẹ̀ rẹ̀ kíámà ó tún sọ o tó bá jẹ́ kó jámẹ́là ni wọ́n wọ́ ìjámẹ́là wọn wọ́n yóò ti kú lẹ́ni fọ́dún gbogbo pé paola mẹ́rin kankana ní prof wọ́n máa fà wá ní wọ́n máa gbọ́dọ̀ kan lọ kíníkà lọ wọ́n máa fà wá ní ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú prof ẹ̀ ní jábọ̀ ẹ̀ ní jábọ̀ ọ̀tọ̀ ò ní rí gbèsè ọ̀tọ̀ ò ní rí gbèsè ọlọ́run wọn la kó ní àìkú ìyàbẹ̀wò tá a ṣe sínú ilé ọlọ́run jẹ́ àmọ̀ sí dáadáa bàbá wa ẹ wà fún mi láàyè ṣéèkù wa فضيلة الشيخ عبد الرؤوف عبد الباقي فضيلة الوالد معالي وزير الشيخ يعقوب عبد الباقي bàbá náà ti pọ̀ wọ́n ti bàbá ní mo ti gbọ́. nínú àwọn ọmọ yín jẹ́ jàfà àti wa lọ́sẹ̀ kàbọ̀ ọ̀pẹ̀ bá wọ́n ní ẹ máa bọ̀. Ọ̀nà ẹ̀díyà ọ̀yá كان نتوصل إلى الله تعالى بسورة الكوثر. بسم الله الرحمن الرحيم. أعطيناك الكوثر فصل لربك وانحر. Ọlọ́wọ́ bá ń sàlékún dáadáa bá mi kiri dáadáa o lè jábọ̀ o lè jábọ̀. bàbá wa ṣe dáadáa nígbà tá à ń retí wọ́n gbà wá lálejò púpọ̀ wọ́n ti kó gbogbo àwọn tó dáa pé àwọn ọ̀rọ̀ wa yára láti rí àsìkò ọkọ̀ tó yẹ ká fi lọ kí àyílá àjọyọ̀ sẹ́yìn olórí àjò yẹ ká fi wá máa lọ. bàbá wa ti wá yọ̀ dá wa ó fi gbà wá. àwọn àtúntò ó ti lọ. ṣèyí ó kọ́ lè báyìí ní ìlànà ìjọba. wọ́n ní kẹ́ wọ́n yá àwọn àtúntò kù lọ. yá mọ̀. ẹ máa báyà jẹ́ bọ̀. àwọn ẹ̀yìn ẹ̀rọ. kókó àwọn ọba lẹ́gbẹ̀ẹ́ bàbá wa ọkọ̀ láíláí lọ. ẹjẹ́ bẹ̀rẹ̀ náà fún ẹlòmíì láàyè. wọ́n ní ẹjọ́ kù. wọ́n ní ẹjọ́ kù. àti dáa pọ̀ tó ní. ẹ̀yà àti dáadáa ni.
ayé àbọ̀ bẹ́ẹ̀ ọwọ́ àkàrà